káàsán ẹ̀kálẹ̀ ẹ̀yin olólùfẹ́ Ìfẹ́olúwa ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín ẹ sì mọ̀ pé tí bá ti yọ báyìí mo fẹ́ wá gbé débò lórí fíìmù tí máa lọ ẹ mọ̀ náà ẹ mọ̀ bá ṣe wá ń ṣe ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo Àyànfẹ́ mọ̀ pé nìkan máa sì rí àmọ́ fẹ́yìn tẹ̀ tí ẹ lọ wo Àyànfẹ́ oríṣiríṣi ló ṣẹlẹ̀ ní múvì yẹn Dámilọ́lá ò ní wà ń bẹ Fẹ́mi Adébáyọ̀ wà ń bẹ and this other guy àwọn èèyàn oríṣiríṣi ṣàlọ wà nínú múvì Madam Sajẹ náà wà nínú múvì ẹ jẹ́ ṣàlàyé nǹkan bí tí tó ṣẹlẹ̀ nínú múvì yẹn fún mi Dámilọ́lá ò ní ó fẹ́ this one tall guy nítorí orúkọ guy yẹn ó fẹ́ guy yẹn wọ́n ṣe wedding alẹ́ ọjọ́ wedding náà rọ̀ kí ló má ṣe lálẹ́ ọjọ́ wedding ọkọ ṣàǹtráì àti communicate pẹ̀lú ìyàwó ń try àti fọwọ́kọ̀ bébí àfọ àkọ́kọ́ báyìí bọ̀gbà tó máa rí àwọn ó ń pè ìyàwó òun sunkún so ó ń try àti pàṣẹ ìdẹ pé kó sọ alẹ́ ọjọ́ wedding wáyé tó ṣe wọn sunkún kọ́kọ́ báyìí ìyàwó ṣàbínú ó bọ́ta ó lọ sí guest room ó di ọjọ́ kejì pàtó bọ́ta ó dáná fọ́kọ̀ ó act normal ó dáná fọ́kọ̀ kọ́ ọ̀pá àfà kí ló ṣẹlẹ̀ lánàá jáká discuss lè lórí ìyàwó ní pé àkókò jẹ́ káwọn gbàgbé ń pẹ̀ ọkọ nílò pé ó ní explanation pé kó tó bá ṣẹlẹ̀ ní kó sọ tóun bá ṣe ṣàlàyé fún mi òun á dẹ̀ apologize but ìyàwó sì ṣe bákọ̀bàkọ̀ ó tún gba guest room lọ́wọ́ lọ sílẹ̀ fún mọ́ra ẹ̀ ọkọ ṣàríkà sí mọ́mì àti àbúrò ẹ̀gbà òun understand tí ọmọ yín ṣe ṣe o àtàlẹ́ ọjọ́ wedding ni ọmọ sì ṣe bákọ̀bàkọ̀ ó ṣe bákùn sí òun àwọn òṣòro àwọn òṣè bí ìyàwó bí tọkọtìyàwó bí young couple ṣe máa ṣe early marriage làwọn ṣẹ̀ṣẹ̀ máa rí ni làwọn pé ó yẹ kí marriage yẹn ṣì máa dùn kó ṣe máa ṣeré kó ṣe máa ṣeré pa kó ṣe máa ṣẹ̀fẹ̀ kó máa jáde and all báyìí bọ̀ òdì ni ìyàwó òun bá òun wọ̀ nínú ilé ìyá Richard sí ọmọ ìyàwó sílẹ̀ òun wá Richard sí kí ló ṣẹlẹ̀ wáyé tó ń ṣọpẹ́ báyìí kíní kan ọmọ ń pè àpótí tó time àti sọ̀rọ̀ pé tó bá ti tó time àti sọ̀rọ̀ òun máa sọ̀rọ̀ ó ṣàṣe báyìí ọkọ ṣàwà disturb kò wà happy nínú òun yẹn ó Richard sáwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn ọ̀rẹ́ ṣàwọn ìlú nǹkan sọ sí Richard sí ọ̀pọ̀ ní Fẹ́mi Adébáyọ̀ bọ̀dá mi nǹkan báyìí ìyàwó mi ṣe kí ní fọ́nkùnrin àpò máa wọ̀nyí pé òun máa wálé òun máa bá ìyàwó ẹ̀sọ̀ yẹn náà wálé ó pé kó báyàwó sọ̀rọ̀ ìyàwó náà ò ṣílẹ̀kùn ẹ̀mọ̀ ọ̀rọ̀ yẹn ọkọ náà tún Richard sí ọ̀rẹ́ ìyàwó gbà kọ́ bàbá ìrọ̀rẹ́ ẹ̀ ń ṣe látijọ́ táwọn sì ṣe wedding báyìí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ ìjọ sùn oríṣiríṣi báyìí ìyàwó lókè ọ̀rẹ́ ní lókè ó máa bá ọ̀rẹ́ òun sọ̀rọ̀ ó lọ sọ́dọ̀ ẹ̀rú bá sọ̀rọ̀ yẹn kó máa wọ̀ pé àsìkò ọ̀rọ̀ ìṣètò pé lásìkò ọ̀rọ̀ bá ti tó ọ̀rọ̀ máa sọ ọ̀rọ̀ máa sọ ayọ̀ ó tún Richard sí ìyẹn ọkọ ó tún Richard sí àwọn ọ̀rẹ́ kò sónà àwọn ọ̀rẹ́ méjì àwọn ẹni lókè bóyá kó plan pé òun fẹ́ divorce ìyàwó ẹ̀ ó ṣàtẹ́ǹdì divorce letter sí ní ìyàrá ẹ̀ pé gbogbo nǹkan tó ṣe òpó yí òun pé bóyá pé wedding yẹn pé bóyá kò kúkú lọ́ọ̀bù òun náà láti lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé pé ó kọ̀ parọ́ fún òun kóun balẹ̀ fífẹ́ bọ̀ níṣẹ́ dẹ̀ ti ń pè pé kò lọ́ọ̀bù òun parọ́ fún òkè kó sign divorce paper yẹn kó ní kálukú máa lọ́rùn lọ sí pé tó ṣe é ṣe sí òun nínú ilé òun láìkí ń tọ̀wọ́n sọ̀rọ̀ kò jẹ́ kí òun dùn kọ̀kọ́ báyìí ìyàwó ṣáà ń sunkún ní inú yàrá after àgbà tó wáyá ìyàwó bọ́ síta òun àtọkọ ṣáà ọkọ náà mú ọtí ìyàwó wá dúpẹ́ ẹ ṣé nǹkan tó fẹ́ lélẹ̀ like ṣóṣúrì fẹ́ divorce òun kí ní kan fọ́kọ́ ní owó ṣe ní divorce ẹ̀ láti ìgbà táwọn ti máa rí bí oṣù mélòó nísìn òun ká gbọ́gbọ́ nínú òbá mi sọ̀rọ̀ ó ṣe bíyàwó ṣe máa ṣe nǹkan kan báyìí níyàwó bá ń kú lọ bò ló bá bọ́ sí bọ́ọ̀bù ọkọ ló bá ní pé ọkọ àti ọ̀nkù ẹ̀ wọ́n fún òun ní emotional trauma ní ọkọ wọn gbà irú òwe rèé ló ń pa yìí emotional trauma bí sí báwo kí láwọn ṣe fún kíní kan tó ṣe gbé wa lọ sí ìgbà tó ń date lọ́wọ́lọ́wọ́ tó ń plan wedding wọn tí wedding wọn kún bí ọjọ́ mélòó ọkọ ṣàǹpẹ̀ àpé kó lọ sọ́dọ̀ ọ̀nkù pé ọ̀nkù ló lékun ní dádì fóònù kó lọ sọ́dọ̀ pé kí ọ̀nkù kan pè fún òun gẹ́ẹ̀ ni ìyàwó ní Dámilọ́lá wọ́n ṣàǹpẹ̀ ó wọ́n fẹ́ lọ́pẹ́ wọ́n lè pray fún àwọn ní orí fóònù kìíní kan wọ́n pè ní ìsìs pé ó gbọ́dọ̀ wá sílé pé ilé lòun máa ti pray fún ìgbà tó máa fi lọ ilé báyìí tí wọ́n kò ṣe mú ìyàwó àbúrò tó yẹ papa super ènìyàn ó great pé tó ṣe lábẹ́bí ẹni wedding dẹ́kunọlá wedding kúnọlá ló lá ìyàwó oníyàwó so nǹkan tó ṣe ìyàwó nìyẹn tí ìyàwó fi wọn ká gbọ́gbọ́ nílé pẹ̀lú ọ̀gá ok ìyàwó ṣàwọn pé ok fine ọkọ ṣàwọn apologize pé kó má wọlé pé àwọn jọ máa fight battle yìí ìyàwó ṣàwọn pé justice lòun fẹ́ pé òun deserve justice pé tí wọ́n bá ṣe justice fún òun ò ní nísìnyí kankan báyìí pé òun ò ní fi ìbọ̀bọ̀ yẹn lọ́kùn báyìí lọ́kọ́ náà bá Richard sí àwọn ọ̀rẹ́ ó kéré lọ bá wọn pẹ̀lú
ẹ̀gbọ́n mi èèyàn báyìí báyìí ni ó pààrà fún ẹ̀gbọ́n ó ṣépè fún òun sọ̀rọ̀ sí wọn kọ́ báyìí báyìí ṣe kíníkan kíníkan ó wá rí tàwọn sọ́dọ̀ àwọn ìgbà kọ́ báyìí báyìí màá lọ ń pè òun ṣe àtìgbà tí àwọn òbí òun ti kú níbi 6 years ago nígbà tó òun wà 6 years old ni wọ́n pè òun ti ń tẹ̀kì òun nígbà tó òun kọ́ sí gan fẹ́ pé ó fẹ́ la ẹ̀mí òun já tẹ́mi ẹ̀ fẹ́ lọ sí wọ́n pè òun ní ìdásíta gbogbo àwọn properties ẹ̀ láti lè fi save life òun ti wà confused by ohun mọ̀kọ́ tó òun fẹ́ ṣe torí ìyàwó òun ti kú ní sí pé òun gbọ́dọ̀ rí justice kíníkọ̀kíní ibi tí mímí tiẹ̀ ti dùn ní wípé wọ́n arrest Fẹ́mi Adébáyọ̀ justice yẹn ó gẹ̀ẹ́sì justice yẹn fúnyàwó ẹ̀ cause ká ní ẹlòmíì ni kò ní wá justice fúnyàwó ẹ̀ máa pé family òun lè nìyí òun ò lè ṣe nǹkan báyìí kíníkọ̀kíní no matter what ẹnikẹ́ni tẹ́ni yóò bá jẹ́ tó sì wùwà sí èèyàn kò gbọ́dọ̀ ó yẹ kójú ẹ̀ náà ní nǹkan tí ẹni bá wùwà burúkú yẹ kójú ẹ̀ kó gbé so yóò lólùfẹ́ mi ẹ má pa ẹnu mọ́ àbí kẹ má bọ ẹnu pé àtúntẹ̀ nìyí ó jẹ́ àbúrò ẹni ó jẹ́ ẹ̀gbọ́n ẹni ó ṣe kí nǹkan ó wá wùwà tí ò dá ẹnu lé àwọn agbófinró lọ́wọ́ kó ṣe ìdájọ́ tó yẹ ẹ má mo láìpẹ́ kò tiẹ̀ wà kò wá sentimental pé àtọ́ pé jẹ́ family member òun justice yẹn wọ́n padà get justice yẹn fún ìyàwó ẹ̀ and then one more thing èyí tẹ́kọ̀ọ́ máa fi ń pè ẹni báyìí báyìí lè gbàdúrà fún yín tàbí ayé máa fi gbà ẹ máa ṣe máa ṣe kẹsí gbọ́ kọ́tẹ́ wá kiri ẹ máa rí kò sẹ́ni tí ò lè gbàdúrà tàbí ò lè gbà ìṣesí tó pé lè bọ́ ọlọ́run kọ́ báyìí báyìí ni mo fẹ́ definitely máa dá yín lóhùn tẹ bá ti bí bó ṣe yẹ kẹ́ bí ọlọ́run máa dáhùn kò sí pé èèyàn kankan ní pé ẹni ní ìgbọ̀ngàn ọlọ́run máa tó gbàdúrà fún mi kádùrà ní tó lè gbà wọ́n náà kúnlẹ̀ kó gbàdúrà fọlọ́run ká ní pé kò ṣe pé bí ọkọ ìsìsì pé ìyàwó òun gbọ́dọ̀ lọ kí ọ́n pè òun ó pọ́sùn tó yẹ pé òun nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi àti máa rí alọ́jọ́ mi tí wọ́n sì sí rí múvì tí mo tún fẹ́ kí n tún lọ wò máa tún wá gbé ń débẹ̀ ọ̀tẹ̀ bá dẹ̀ tún wò bí ẹ pé bí ẹ ní múvì kan ẹ fẹ́ kí n lọ wò ẹ sọ fún mi nínú comment section máa lọ wò máa wá ṣàlàyé fún ẹ̀yin tí tèmi ẹ̀yin títí yìnà àti máa rí alọ́jọ́ mi ó dìgbà.